jẹ́ federal igbákejì tẹ́lẹ̀ máa fi àná. Top. Ebo kò lọ fà. Ebo money gun. Ebo lion. Ebo síàsíà. Àjẹ́ federal igbákejì tẹ́lẹ̀. Tálí ní gùn wà kò sáyè fọmọ ẹrú. Màmá ẹ̀ ọmọọba ló wà ń bẹ̀. Kí gbogbogbò pa lọ́lọ́ kọ́ pa lọ́lọ́. Àwọn àjẹ́ mi lọ. Person wey soldier dey secure get confidence pass person wey police dey with. For this look, anybody wey trespass, A máa sọ apá ìdí armless. A máa fẹsẹ̀ di skirt. entertain. Temple of the mafia no. Yeah. Temple of the mafia no. Èmi nìkan tán. Irú eré gẹ́gẹ́ mi àti ń bọ̀. Ọlọ́run ni ó sì àlákà kí ni burúkú tán lọ kéèjì mi lágbọ̀ọ́jẹ́. Kúrò náà, àìjí location àsìbẹ̀ ẹ̀rọ. Ẹ wá, Jimmy òkè ṣe bábùkẹ́ o. Calculator kí lo SIM card. Boxer boy, idán, release. Secure your post. Military zone. Hip hop. Bíre tí ò lápàrí ó dà ipò ṣe dé támákì. Aláyé máa fara balẹ̀ iṣan ló pa Muslim. Wá, na overconfidence make February no complete. Ṣé o ti gbàgbé ni? Public holiday kò kí ṣe fún mọ́ṣáláṣí. Ọgbọ́n àṣíbí kan ló ní, but one person lèmi kó wá. Àtùpà ní ojú kíkẹ́ ó sì ní level. But then you play no bá rí, yàrá ìjà ò lè gbé bọ́dì. Pápádà you fit burst for your trenches. Ṣé ṣe máa jẹ fún ìgboro? For this cabal tó bá kásùkè fàlàyé. Àwọn ìjọba aláyé. Medical store kì í ṣẹgbẹ́ yín sọ́nà tí. 3/60 la fi wé jumbo. Ẹ̀yin ewu kẹgbẹ́. Àṣàmárìndì gbogbo yín. Ẹ̀rí ẹ dákun bàbá mi àbọ̀rúbọyè o. Ọmọ ẹnu ẹ̀. Ọmọ wo ni? Àbọ̀yè bọ́ síṣẹ́. Kò sì ní í ṣe fún yín. Àjàní alájá. Ẹ̀rí ká tó wá wíkẹ̀ tó fetí kó bírèkì ìfìlà. Ẹ wá lè mú aṣọ bàbá ńlá bàbá yín àtijọ́ ẹ̀yin náà fi ṣe abẹ́tí ajá. Òun náà lẹ́sẹ̀ tí gbé kàmú òsì náà ṣe. Ẹ wá rè mú aṣọ tó fi wọ òun. Ẹ̀rí ẹ dákun tí ìkọjá má bàbá rẹ̀. Bábọ̀ wọ̀ ní òsì tó sọ̀rùn nàpẹ̀ nàpẹ̀ bí ẹyẹ ẹlẹ́kùn kó tó aláròbọ̀. Bàbá rẹ̀ tó fi inú gbọ́sẹ̀lé. Lọ́wọ́ kórùgbò òsì anu bí àgbẹ̀ ewúrẹ́. Tọ́sẹ̀ làbí ilà amọ̀lọ́mọ́. Orí yìí ti burú dànù. Ẹjọ́ ẹ dákun òsàbọ̀ ò lè gbè mí jẹ́sẹ̀ mi bó ṣe bá mi. Nígbà mo wà lọ́dọ̀ yìí kílẹ̀ fún mi. Iná rèé síkínà síìpù là ń jẹ nígbà tí dọ́dọ̀ àwọn. Wọ́n tàn ni. Jẹ́ wọ́n tàn mí èwo lẹ́yìn fi tàn mí èwo lẹ́yìn fi tàn mí tá ẹ ṣe yí pípa bí orógùn àṣàrò. Ẹ tún wá àgbà wítọ́ bàbá ò tí ì dènà ẹ̀ tí ì jálẹ̀ nu ọmọ tó wà rè mú mọ́ ń kele òfò. Òun náà lòun náà de kinní tó fi ń wọ́ lọ́kì lọ ọjà ọjọ́ mẹ́jọ ọ̀ẹ́sẹ̀ ní ajá olówó sọ̀rùn orí rádaràdà nígbà tí kékeré gbé báàgì pọ̀n ọ̀tún wá ń rìn òsì wọjà bàbá àtọmọ òsì tẹ̀lé jèrè ara yín ẹ wá débì ní ìtẹ́ ń sọ pé kíníkan àwọn ìyá mi ni wọn ò lè ná ilé ògùn ká fi yín ṣèfà mi ká máa torí yín bomi ká máa yọ jáde ká torí yín bomi bóyá orí yín ò pé ń gbà àsọ̀rànù sẹ́ẹ̀rí bí mo ṣe wò yìí tẹ́ ẹ̀ bá kọ́ sí tẹ́ ẹ̀ kó gba ọ̀nà báyìí tí n bá nà yín nìkan ó rádaràdà àyà. Ìfàsí mi ẹ̀mú tó gbà mí. Àwọn àjẹ́ federal àwọn ológbò mọ̀ ṣe àwọn àjẹ́ federal àwọn àjẹ́ tó máa ń dàbò.